wọ́n ní nọ́bà yọ ìdí tí wọ́n máa ń dì yẹn bí 20,000 tí wọ́n máa ń dì sí pépà 2020 yẹn tó máa ń jẹ́ ìdí kọ̀ọ̀kan wọ́n ní ilé onítọ̀hún bá yọ méjì o wọ́n ní làáfà kan bá yọ méjì yíyọ tó yọ ọ́ nù wọn náà bá gba ibi iṣó obesere lọ wọ́n ní wọ́n rówó yẹn gbà o ó di tìjú fún o kò sì lè sọ síta àwọn rádaràdà ń bojú wọ́n bojú ẹ̀yìn bàbá àgbààgbà tó yẹ ká mọ gbé gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ti bojú yín jẹ́ níbi àdúrà ya wa alájà alimatu sadia wọ́n ní bẹ́ẹ̀lì 20,000 yẹn méjì ló bá pòórá tíṣe ò bá dùn ilẹ̀ ya lọ wá ṣẹ̀ṣẹ̀ lóòótọ́ o ẹ̀yin kéréje tẹ̀lé wọn káàkiri yẹn ẹ tètè wá nǹkan ṣe nílùú èbó yìí à ń fọlẹ̀ ni ẹni ń fabọ́ lẹ́sítọ́ráǹtì ẹkú ọjọ́ mẹ́ta ọ̀ ẹ̀ yóò ní ìyá kàṣẹ́ẹ̀tì tó dé aláàjì ọ̀kan lọ́mọ wọ́n ṣe ṣóò lónìí òní jímọ̀ bí wọ́n ṣe máa ṣe lójoojúmọ́ Friday tó tuntun tá a tún gbọ́ ṣe rí i pé àwọn ẹni ń ganu lọ sí òde olóde nínú àwọn àfáà Ọlọ́run ti fojú wọn hàn o ẹ dákun ẹ sá lọ gbọ́ ṣó aláàjì ọ̀kan lọ́mọ tí wọ́n ṣe lónìí ló ṣe ẹ rí ń bẹ́ẹ̀ kódà mọ̀ pín fún yín papọ̀ kẹ́ ẹ gbọ́ wọ́n ní bí wọ́n ṣe kó owó ti ilé mọ̀mọ́ wa alájà àlímọ̀ ìyá aláàjì wàsíù bọ́n ṣe gba owó yẹn kalẹ̀ tán tí ọ̀rọ̀ ṣàn ṣe ràìnràìn wọ́n ní nọ́bà yọ ìdí tí wọ́n máa ń dì yẹn bí 20,000 tí wọ́n máa ń dì sí pépà 2020 yẹn tó máa ń jẹ́ ìdí kọ̀ọ̀kan wọ́n ní ilé onítọ̀hún bá yọ méjì o wọ́n ní làáfà kan bá yọ méjì yíyọ tó yọ ọ́ nù wọn náà bá gba ibi iṣó obesere lọ wọ́n ní wọ́n rówó yẹn gbà o ó di tìjú fún o kò sì lè sọ síta mo rò pé ńgbà tí ọ̀rọ̀ fẹ́ máa di fàmí ń fà àwọn ẹni tán wà ńbẹ̀ tí nǹkan ìṣẹ̀lẹ̀ wọ́n gbé ta wọ́n gbé sí aláàjì ọ̀kan lọ́mọ létí tẹ́rì wà ńbẹ̀ ní o ṣe mọ̀ aláàjì ọ̀kan lọ́mọ kò sẹ́rì kò sọ̀rọ̀ torí bá bá fa ọ̀rọ̀ yìí síta yóò da ẹ̀rí síta yóò da fọ́tò onítọ̀hún síta tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ kí wàá láǹfààní èpè tá à ń ṣe tí àwọn àfáà ń ṣẹlẹ̀ Ájì Wàsíù kí láǹfààní ẹ̀ torí wọ́n ní tí nǹkan bá ṣẹlẹ̀ tá a bá bọ̀ tún wí ká bó sì tí sọ̀rọ̀ èpè a ní nǹkan ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà àwọn rádaràdà ń bojú wọ́n bojú ẹ̀yìn bàbá àgbààgbà tó yẹ ká mọ gbé gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ti bojú yín jẹ́ torí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ blọ́gà wọn ò lè rẹ́ni tó bá fẹ́ ṣe àtakò fún yín ká máa wò yín ràn àwa náà sì lè rí i pé ń tẹ́ ẹ ṣe yìí kò dáa ká má lè sọ fún yín yóò dàbí ìgbà tá a bá ní ilé ń jò a ò di àwọn á lọ dílé onílé ẹ̀yin àfa ẹ̀ mójútó ra yín o ẹ pé gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sóde ẹ pera yín papọ̀ tàbí ibi òde tẹ́ ẹ bá máa lọ ká ẹ lè bá a mọ̀ ọlọ́mọdé wọn ó jiyàn gbé mọ́ yín lọ́wọ́ níbẹ̀ adípá àwọn àfa tán wá bá wọn sọrúkọ ọmọ tàbí wọn wá ṣe ṣíṣe fáwọn wọn gbà wọn lọ́mọ lọ àní rí láburú bẹ́ẹ̀ wọ́n ti ń sọ yín lẹ́nu lẹ́rí yẹn tóra gbọ́ níbi àdúà tó ṣẹlẹ̀ ganu ò ṣe ganu níbi àdúà ya wa alájà alimatu sadia wọ́n ní bẹ́ẹ̀lì 20,000 yẹn méjì ló bá pòórá pípòórá tó pòórá ọlọ́ngbà onítọ̀ mú gbígbá wọn mú tán gbá wọn mú báyìí kódà kò wẹ̀yìn àwọn yìí náà wọ́n nínú wọn náà tó tàtàpò lọ sí
ti ọmọ rápálá obesere náà bá tún gbabẹ̀ lọ. ṣe rí i pé nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí. so wọ́n lẹ́rìí wá o, kò sẹ́rìí kò sọ̀rọ̀ lọ́rọ̀ aláàjì ọ̀kan lọ́mọ o, ntẹ́yìn náà mọ̀ ni. èyí tó tún ṣẹlẹ̀ nìbàdàn, ẹ dákun ẹ ṣàfarabalẹ̀ gbọ́ ṣó yìí dáadáa, kẹ́ ẹ gbọ́ ṣó yìí dáadáa, ẹ jókòó ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́, torí mo bá lẹ́nu ẹ̀ ọlọ́run ló ní kí n ti débẹ̀ kan tó máa ṣàlàyé. lára wọn kan ní last week tán láwọn fẹ́ máa sọ̀rọ̀ sọkúsọ, tán fẹ́ gbé wàhálà kalẹ̀ bí wọ́n ṣe ń perí aláàjì ọ̀kan lọ́mọ ní ń perí ẹgbẹ́ ọ̀kan lọ́mọ ìṣàfà, bẹ́ẹ̀ náà ń perí Sheikh Jackman, tí wọ́n ń ṣe bí bóyá èèyàn ń bẹ̀rù láti dá wọn lónìí. kò sẹ́ni tó bẹ̀rù anybody. ẹ má fẹ́rẹ̀ yí wa lára, ẹ má fẹ́rẹ̀ yí ẹ̀sìn tá a gbámú yẹn má fi yí la. torí báwọn ẹlòmíín bá ṣẹ̀, ẹ̀yin náà inú yín náà ó jáde yóò sọ̀rọ̀ sí i. kí wá ló dé? ẹ jẹ́ ká wúwa wípé tí ilé ẹni bá ń jò ká kọ́kọ́ dí iná ká tó lọ dí tìta. ńlọrọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ẹ dákun ẹ má jẹ́ ká fi ti àgbà tàbí oyè, ẹ má jẹ́ á fi sí i. ẹ wo ohun tó ṣẹlẹ̀ nífọ̀. ẹ wá wo gbogbo petition tán tí ń kó jáde. ẹni tí ìfẹ́ kan ṣe fídíò nílé òun, bó o ní fọ́tò rẹ̀ wá ṣe ń jáde báyìí nísìn ní pé ayé àkámọ́ra, ayé tó fún ẹni tí ò ní gbà kan tiẹ̀ fídíò nù lé òun yẹn, kábíyèsí ti orílẹ̀ Ifọ̀. ẹ wá wo oríṣiríṣi aṣọ tí ń wọ̀, gbogbo ìgbà tí ń ṣe ṣíṣe everything, ẹ wá wò ní ìsìn ni wọ́n wá kó ti kábíyèsí náà jáde. iṣẹ́ tí ò rán wọn ní ìsìn ni wọ́n wá ń jẹ́ síta báyìí. mo sì ti sọ níbi kásẹ̀tì mi àkọ́kọ́ pé oríṣiríṣi petition ni ó jáde fún kábíyèsí. irú ti Ganu òṣè Ganu náà ló ṣẹlẹ̀. bàbá wa Muyideen Ajadi Bello kú. a rí ẹni tó jẹ́ pé ó họ́nà wọn pẹ̀lú owó ńláńlá. àwọn ọmọ wọn tán gbé owó fáwọn ọmọ wọn pé ẹgbẹ́ fọlọ́kù o, owó yìí rèé. wọ́n ní táàfà ọ̀hún tó ta owó kan, wọ́n ní kí ìsọ̀rọ̀ 20 million náà gbé fún wọn o. wọ́n ní gbígbé tí wọ́n máa gba táàfà yìí máa gbowó. hòtẹ́ẹ̀lì náà ti lọ bá àfà níjọ́ kejì. hòtẹ́ẹ̀lì náà ti lọ bá wọn. ẹ̀sà òkè eléyìí bí eyín ejò ní kinní bẹnu sọ́bọ́ lọ yẹn, tó bá yẹ pé mọ́ríkàsì ní kinní ti ṣẹlẹ̀ ni yóò ti jáde, yóò ti kọlà sóhùn, yóò ti máa sọ̀rọ̀. pèsè wà ní ṣe ẹ̀sà òkè orógo lọ́wọ́ mi tí ń bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ lọ́rọ̀ mọ́ríkàsì tàbí àdàbí tàbí tìjàníà ní ẹnu ẹ tí ẹ bá ẹ̀sà òkè. àṣé nǹkan ti ẹ̀ ṣẹlẹ̀ tó yìí, nǹkan ṣẹlẹ̀ tó yìí nìbàdàn. o sì jáde àdẹ̀gbọ́ pẹ́kẹ́ kẹsọ́ lẹ́nu kan wọ́n ní 12 million ó pòóránú owó. ẹgbọ́sọ aláàjì ọ̀kan lọ́mọ tí evidence wà, fọ́tò onítàn wà, everything wà. ẹ wá ní wàláì wáàsí tí Sheikh Jackman ń ṣe, wàláì tàláì ó mú yes. èpè kankan ò lè rán anybody tó bá yá bù yín. ẹni tó kẹ́rẹ̀ bá yín ti kẹ́rẹ̀ bá yín, Ọlọ́run sì ti wá fojú rẹ̀ hàn kó tó kú o. òun náà tó mówó tó pòórá máa pò níbẹ̀ níbi òkú. wọn ìka owó tán. wọn gbogbo èyí tẹ́ ẹ ti ń gbàgbàgbàgbàgbàgbàgbàgbà. àárín tẹ́ ẹ fi ṣe àtọwọ́ ọmọ ọkọ àtọwọ́ ọmọ àlè. wọ́n wá sọ̀rọ̀. ẹ̀yin àfáà wa, ẹ̀yin bàbá wa àfáà wa, ẹ dákun o. ṣé rí n tó ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ á máa ní sùúrù.
gidi ni kódà bàbá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ sẹ́ni tó bá búyàn ìwọ̀nba ni a kàn sọ wẹ́rẹ́ ẹ wàá fojú balẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀. Fídíò la rí ńgbà tá a rí fídíò ǹjẹ́ aṣọ yìí tó ṣẹlẹ̀ tánà kó bébà bọ̀bìnì méjì wọ́n sì kó sápò ọlọ́run sì mọ́nítọ̀ wọ́n yá àgbà lọ́wọ́ rẹ̀ ó ṣẹnu múrẹ́ ó yá pòórá kúò ńbẹ̀ 12 million nìbàdàn wọ́n lọ́rọ̀ yẹn ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí o tìbàdàn ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ń ṣẹjọ́ lọ́wọ́ báyìí. Ẹ̀sà òkè ẹlẹ́nu asín abara gí omi tó bá jẹ́ pé mọ́ńkàsì ní nísìn ìwọ àti àbúrò yìí mọ́ ṣe lẹ́ẹ̀tì jáde tẹ́ mọ́ sọ̀rọ̀ gbẹgbẹgbẹgbẹgbẹ pé àti sọ fún yín pé kinní kan ni wọ́n àti sọ fún yín pé kinní kan ni wọ́n àṣẹ irú nǹkan báyìí wà lẹ́lẹ́dẹ́ mọ́lẹ̀ Mufti ìwò ṣọ́tàn àbí òtán ó tún wá ṣe tán orúkọ ńlá bí mádù náà pè ní bí mádù ni wọ́n pè ní ó yá sóòní lọ́dọ̀ aláàjì ọ̀kan lọ́mọ yìí Mufti ìwò àmọ̀gbọ́ kẹ́ẹ̀sọ sí ẹ̀sì tí mọ̀ mọ̀ sọ́jáde ọ̀rọ̀ jáàbù ṣẹ̀ríà nǹkan ńlẹ̀ ń wí ta lẹ fẹ́ fi mú ta lẹ fẹ́ fi ṣẹ̀ríà mú ṣé ṣẹ̀ríà máwọn ẹni tó ti 12 million pòórá mọ́ lọ́wọ́ àti bẹ́ẹ̀lì 20,000 méjì tán fẹ́ dá ságbádá kankan kẹ́yìn sẹ́yìn tí ṣé ò bá dùn ilẹ̀ yá lọ wá ṣẹ̀ṣẹ̀ lóòótọ́ o ẹ̀yin kéréje tẹ́ ń tẹ̀lé wọn káàkiri yẹn ẹ tètè wá nǹkan ṣe nílùú èbó yìí à ń fọlẹ̀ ni ẹni ń fabọ́ lẹ́sítọ́ráǹtì ní Nàìjíríà tẹ́rí yẹn kémi ò tó kú o wàláì mo bá wọn fabọ́ nílé oúnjẹ kí n tó kú o mo kiri ẹ̀ pàdánwò ọkùnrin ó kiri obì èmi ń kiri ẹ̀ pa ní gbogbo táìmù yẹn kí ni tiyín gírádùwẹ̀tì tí ẹ lélẹ́yìí àkílódé ẹ lọ gba àwọn iṣẹ́ kọ́ńpìnì aláàjì àní ìkáyé nìyẹn ṣe yíìkì ọlọ́run bless ẹni tí ń polówó olẹ̀ yẹn kí ló dé ẹ̀yin náà ẹ bóde ẹni wàláì tó kú bá kú ní Abẹ́òkúta ará Èkó àáfà Èkó ò gbọdọ̀ lọ kí táwọn tAbẹ́òkúta yẹn nìkan lọ ṣe ẹwà àwọn ẹni wọ́n fi ń joyè ẹni yẹn lè má mọ alif bàtà o pẹ̀lú rasta lórí wọ́n sì ń wé láwàní sórí rasta ṣe rí pa ti ṣe nǹkan ẹ wá nìkan mọ̀mọ́ ganu kiri pẹ̀lú rasta náà fi ń di oyè mọ́yàn lórí àwọn òpùrọ́ àwọn bàbá tó ń gbálẹ̀ mọ́sálásí tó ń bomi ságè wọn ò fi wọ́n joyè o wọn ò fi wọ́n joyè mọ́sálásí wọn ò wé wọn láwàní o kéèyàn kan wá lóun fẹ́ fi Ìyá Cassette joyè mọ́sálásí máa yá a yẹ ẹ́ àwọn ìyá oníyàwó àbẹ̀ tán ń bomi ságè tán ń ṣàṣàlátù lójoojúmọ́ ní fi wọ́n jẹ́ torí pé Ìyá Cassette ó mọ̀ọ́yàn tàbí ìlú èbó ló wà ẹ ti tàn ìní gbà lọ́wọ́ yín a lè joyè fàájì o èmi lè joyè fàájì ṣùgbọ́n yẹ ìmọ̀ torí ìmọ̀ mi ò débẹ̀ ìsì lè wá fi torí pé mo dàgbà kí n wá fi rẹ́ ẹni ẹlẹ́ni tí ń ṣiṣẹ́ Ọlọ́run kí n fi rẹ́ jẹ ẹ rí àwọn èèyàn tó ká kébù ẹ máa wò wọ́n pé tálíkà ni wọn ẹ̀ ní fẹ́ fi wọ́n joyè àwọn ẹni tí wọn ò tiẹ̀ wá máa live back wọn ò tiẹ̀ ní tẹ mọ́sálásí ọ̀hún mọ́ ẹ máa fi wọ́n joyè ẹ̀yin oníjẹkújẹ òṣì wọ́n tún ṣe tán wọ́n ń wé láwàní sórí rasta bàbá Muyideen Ajadi Bello ńjọ Òṣùpá kọ́nà ńjọ náà bàbá ló ń sọ fún wa níjọ náà níbi wáàsí wọn kan wọ́n ní Òṣùpá kọ́ ló wá bá wọn ni tó ní òun fẹ́ kí àwọn wá fún bíi àdúrà bóyá sọrúkọ ọmọ ni Ọlọ́run lóye làwọn bá ní sọkùnrin ní ọni àbóbìnrin yẹtí etí rẹ̀ yẹn ó bọ irun orí rẹ̀ yẹn ó sì fà kú o bàbá ṣe wáàsí yẹn wọ́n ní wáàsí yẹn lọ́wọ́ bàbá wa Àjàdí Muyideen Bello kọ́lọ̀ fọ̀run kẹ́ bàbá yìí
ikú gba nǹkan ńlá lọ o wàláì ọ̀rọ̀ wọn là ń sọ yìí. wọn ò gbà wọn láfi kó gẹ irun rẹ̀ yẹn kó sì yọ yẹtí etí rẹ̀. ẹ̀yin wá gbé rasta síta ẹ̀ wá ń wé láwàní. ẹ dẹ̀ disgrace láwàní. ó dà ẹ̀sìn wo la wá fẹ́ rí pé wọ́n kọ́ látara yín tó bá wá jáwọ́ obìnrin ni ẹ̀ là ń wọ kaba àlò ìjáàbù. ẹ wò ó àáfàá mi ò jẹ ìfọ́tí ní ìta àbàdé yìí. àáfàá mi yóò jẹ ìfọ́tí. ẹ rówó gbà lọ́wọ́ àwọn obìnrin diaspora mọ́. ẹ róbò wọn dó mọ́. ẹ rí wọn gbowó lọ́wọ́ wọn. owó ilé olókùú lẹ́ẹ̀tún kò jà fọ́ra kò jolè kò jà fọ́ra lẹ́ẹ̀tún ṣe ẹ̀tún lọ má gbádá. wọ́n lọ bá àáfàá lóòtẹ́ẹ̀lì 12 million ó ti pòórá. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́pàá ẹ dákun ẹ jókòó kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo ṣó aláàjì ọ̀kan lọ́mọ. rẹ́rẹ́run ganu àyín fatia ganu tá fatia tá ganu jín fatia já ganu. ẹ ṣèyí tán ẹ̀yin kan wá lẹ fẹ́ jáde ẹ fẹ́ mọ béèrè pé lágbájá ìyá àáfàá tàbí kì í ṣe àáfàá. ẹ wò àjọ fi àléfì bàtà sa àjọ fi sọ̀rọ̀ síra wa. tẹ́ ẹ bá ṣàgbéjẹ́ mọ́wọ́ ààrẹ kọ́ kankan tí wọ́n ń kọ́ àwọn ẹni ẹ̀ fi ń joyè ààrẹ kọ́ kankan tẹ́ ẹ kọ́ wọn. owó wọn lẹ́ ń gbà ẹ dẹ̀ tún ṣiṣẹ́ kíṣẹ́ fún wọn. ẹ lọ ṣọ́ra yín ká tún máa wá gbọ́rùn tó ṣẹlẹ̀ níbẹ̀. àti ìgbọ́ eléyìí ganu ò tí ì ṣetán àtúrí tẹ́ ń ganu lọ sí ọ̀dọ̀ ọmọrápálá èló lẹ fẹ́ kólé alọ́wọ́ nonsense.